A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa ní àkókò yìí láti wà lórí ètò oore ọ̀fẹ́ fún àyípadà yìí. A dúpẹ́ fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde lórí ètò yìí nígbà gbogbo àti fún gbogbo ọkàn tí wọ́n ti ń wò wá ní ilé tí wọ́n sì ń tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Mo ti bẹ̀rẹ̀ sí kọ́ wa nípa ààbò ayérayé, eternal security, wípé téèyàn bá ti ní ìgbàlà lẹ́ẹ̀kan ó ti ní títí láéláé ni. Mo ṣàlàyé fún wa ẹni tí kò ní ìgbàlà òun ni ẹni tí ó ní ẹ̀sìn tí kò ní Jésù, ẹni tó ní òdodo ti ara rẹ̀ tí kò ní òdodo Ọlọ́run, ẹni tí kò gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà. Òun tàn kàn lè jẹ́ ẹni tó lẹ́sìn táwọn èèyàn ń pọ́nlé, kò ní ìgbàlà náà ni. A nílò èèyàn bá lọ ilẹ̀ mímọ́ rí tí kò bá ní ìgbàlà yóò ṣègbé náà ni. Ṣùgbọ́n fún ẹni tó ti ní ìgbàlà tí ó ní iyèméjì, fún ẹni tí kò tí ì wo Bíbélì débi pé kó rí pé ààbò ayérayé wà fún ẹni tó bá ti gba Jésù Kristi ní olùgbàlà. Ẹni náà ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àkókò yìí. Ìwé Pétérù kìíní orí kìíní. Mo ti gbọ́ tí àwọn èèyàn sọ pé ẹ̀kọ́ tuntun ni ẹ̀kọ́ yìí. Mo ti gbọ́ tí àwọn èèyàn sọ pé ẹ̀kọ́ òdì ni ẹ̀kọ́ yìí. Mo ti gbọ́ tí àwọn èèyàn kan sọ pé ẹ̀kọ́ àpòstélì Pọ́ọ̀lù nìkan ni ẹ̀kọ́ yìí. Ní ìjẹ́ẹ̀dógún mo sọ fún wa pé nínú Bíbélì pé Jésù ní tóun bá ti fún wa lómi ìyè lẹ́ẹ̀kan, òun gbé ò tún gbẹ wá mọ́ láéláé. Ní àkókò yìí mo fẹ́ ká wo àwọn ohun tí à ń pè ní ààbò ayérayé fún onígbàgbọ́. Pétérù kìíní orí kìíní. Bíbélì wí fún wa láti ẹsẹ̀ kẹta pé olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀. Báwo la ṣe di àtúnbí o? Nípa ọ̀pọ̀lọpọ̀ àánú Ọlọ́run. Bíbélì wa wípé sínú ìrètí ààyè nípa àjíǹde Jésù Kristi kúrò nínú òkú, kì í ṣe nípasẹ̀ iṣẹ́ rere wa. Torí pé Jésù kú, torí pé a sín, ó jí dìde, ó fún wa ní ìrètí ààyè. Ẹ wo Bíbélì ẹsẹ̀ kẹrin wípé sínú ogún àìdíbàjẹ́. Ibo ni ogún àìdíbàjẹ́ wà? Kì í ṣayé yìí o, ìjọba ọ̀run ni. Àti aláìlábàwọ́n. Ayé yìí kò sí ní téèyàn ní tí ò lábàwọ́n. Àti èyí tí kì í ṣá. Ilé téèyàn bá jogún láàádọ́ta ọdún sẹ́yìn yóò ti ṣá báyìí. Ẹ ti tukùntukùn kò ní ṣiṣẹ́ náà. Ìgbọ́n ìjọba ọ̀run ogún tí kì í ṣá là ní níbẹ̀. Bíbélì wípé tí a sì ti pamọ́ ní ọ̀run dè yín. Àwọn nǹkan tá à ń sọ yìí àpamọ́ ní ọ̀run dè wá ni. Ẹ wá wo ẹsẹ̀ karùn-ún yẹn dáadáa. Ó ní ẹ̀yin tí à ń pamọ́ nípa agbára Ọlọ́run, nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. Ẹ kì í tún sọ ẹ̀yin tí à ń pamọ́ nípa agbára Ọlọ́run. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwa tí à ń pamọ́ nípa agbára Ọlọ́run. Mo ṣe ń sọ̀rọ̀ nípa ààbò ayérayé ní ọjọ́ òní. Olúwa dúpẹ́ fún àǹfààní yìí lẹ́ẹ̀kan sí i. Mo gbàdúrà pé ní ìṣẹ́jú péréte tí a ní yìí, wípé kí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí lè yé wa, kẹ́ ẹ lè jẹ́ kí n lè fi hàn àwọn ènìyàn nínú ọ̀rọ̀ rẹ wípé ìwọ Ọlọ́run fúnra rẹ ló fìdí ẹ̀kọ́ yìí múlẹ̀. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni à ń pè ní ààbò ayérayé? Òun ni pé kéèyàn mọ̀ pé ìdánilójú ń bẹ wípé a ti gbà òun kúrò lọ́wọ́ èrè ẹ̀ṣẹ̀. Ipò òun ò lè la èrè ẹ̀ṣẹ̀ kọjá mọ́ láéláé. Kí nìdí tí mo fi sọ pé bí mo ṣe wà yìí mi ò lè lọ sọ́run àpáàdì mọ́ láéláé? Ṣé torí pé mo pé ni? Rárá. Nítorí pé mi ò dẹ́ṣẹ̀ rí ni? Rárá. Nítorí pé
mo máa ń wàásù ni rárá, nítorí pé mo jáfáfá níbi iṣẹ́ Olúwa ni rárá, nítorí pé Bíbélì sọ pé èmi kọ́ ni mò ń para mi mọ́ ni, wípé ohun tí ó ń pa mí mọ́ ni kí ni o? Agbára Ọlọ́run. Jòhánù orí 10. Ohun tí ó ń pa mí mọ́ tó fi mí lọ́kàn balẹ̀ wípé mi ò ní ṣègbé láéláé, òun ní ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí fi mí lọ́kàn balẹ̀, eléyìí fún mi ń garanti pé kò sí pé ìgbàlà ń sọnù lọ́wọ́ mi, kò sí pé wọ́n ṣègbé, kò sí pé wọ́n lọ sí ọ̀run àpáàdì, nítorí wípé ẹni tí a pamọ́ nípa agbára Ọlọ́run ni mí. Ìbéèrè náà ni pé ǹjẹ́ agbára Ọlọ́run lè yẹ̀? Ṣé rí, tó bá jẹ́ pé wọ́n ló ń pa ìgbàlà mọ́ fúnra rẹ, ìwà rẹ lè yẹ̀. O lè ṣe dáadáa láàárọ̀ kò mọ̀ ṣe dáadáa lọ́sàn-án. Tó bá jẹ́ pé èmi àti yín là ń pa ìgbàlà mọ́ fúnra wa, ẹ kì í sọ fún wa pé jíjẹ́ olótìtọ́ wa sí ilé Ọlọ́run ó lè yẹ̀. Tó bá jẹ́ pé èmi àti yín là ń pa ìgbàlà mọ́ fúnra wa, ẹ kì í sọ fún wa pé iṣẹ́ rere wa lè yẹ̀, pípa òfin mọ́ wa lè yẹ̀. Ṣùgbọ́n agbára Ọlọ́run ò lè yẹ̀. Agbára Ọlọ́run òun ló ń pa wá mọ́. Jòhánù orí 10 ẹsẹ̀ 27, 28 àti 29. Bíbélì wí pé àwọn àgùntàn mi gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn. Bíbélì wá wí pé èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun. Ìyè ọdún mélòó ni Jésù ló ń fún wa o? Ìyè àìnípẹ̀kun. Ó ní wọn kò sì ṣègbé láéláé, ó ní wọn ò lè ṣègbé láéláé. Ṣé ó sọ pé wọ́n ó ṣègbé nítorí àṣìṣe wọn? Rárá. Ṣé ó sọ pé wọ́n ó ṣègbé nítorí àpòfin mọ́? Rárá. Ó ní wọn ò ní ṣègbé mọ́ láéláé. Ẹ̀gbọ́n tó kàn án, ó ní kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. Ó jẹ́ ohun ayọ̀ láti lè sọ pé inú ọwọ́ Jésù ni mo wà. Jésù wá ní ẹnikẹ́ni ò lè já mi gbà lọ́wọ́ òun. Ayé kò lè já mi gbà, èṣù kò lè já mi gbà, ẹ̀ṣẹ̀ kò lè já mi gbà, èmi gan fúnra mi ò lè jára mi gbà. Ẹ wo ẹsẹ̀ 29 yẹn. Ó ní bàbá mi ẹni tí ó fi wọ́n fún mi ó pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò ní ọwọ́ bàbá mi. Mo sọ eléyìí ní láìpẹ́ gan pé ọwọ́ Ọlọ́run la wà títí láéláé. Nítorí náà kí ni báwo la ṣe lè wá ní ìgboyà pé n ò ní ṣègbé? Nǹkan àkọ́kọ́ tó jẹ́ orísun ìgboyà ni pé kí ó yé wa pé ìgbàlà tí Jésù fún wa ìgbàlà ayérayé ni. Hébérù orí 5. Ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 9. Hébérù orí 5 ẹsẹ̀ 9. Bẹ́ẹ̀ ni bí a ti sọ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun. Irú ìgbàlà wo ni Jésù ń fún ni o? Ìgbàlà àìnípẹ̀kun. Ó túmọ̀ sí pé ìgbàlà tí Jésù ń fún ni kìí ṣe ìgbàlà tí máa tán. Kí ni jẹ́ àìnípẹ̀kun? Ìyìn tí kò lópin, ìyìn tó wà títí láéláé. Ó ní ìgbàlà Jésù Olúwa, ìgbàlà tí Jésù Kristi ń fún èmi ọmọ rẹ̀, ìgbàlà tí Jésù ń fún gbogbo àwa tá a gbàgbọ́ nínú rẹ̀. Ó ní ìgbàlà àìnípẹ̀kun. Ta ni orísun ìgbàlà àìnípẹ̀kun ọ̀hún o? Ṣé iṣẹ́ rere wa ni? Rárá. Ṣé ìwà ẹ̀sìn wa ni? Rárá. Ṣé ìfèrèfọ́ wa ni? Rárá. Ta ni orísun ìgbàlà àìnípẹ̀kun o? Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ó wá di kí ni o? Orísun ìgbàlà àìnípẹ̀kun. Ẹ̀yin náà ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 12. Ó ní bẹ́ẹ̀ ni kì í ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ ohun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Irú ìdáǹdè wo ni Jésù gbà fún wa o? Ìdáǹdè àìnípẹ̀kun. Ó ra ìgbàlà àìnípẹ̀kun fún wa, ó ra ìdáǹdè àìnípẹ̀kun fún wa, ó ra ìyè àìnípẹ̀kun fún wa. Ó túmọ̀ sí pé ìgbàlà kì í ṣe ohun tó máa tán. Kí ni nǹkan kejì tí ó lè fi wá lọ́kàn balẹ̀ wípé ìgbàlà wa kì í tán? Òun ni pé a gbọ́dọ̀ lè gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú.
ẹ gbà Ọlọ́run gbọ́. Ohun kejì tó wá wí ni pé ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Wò mí, má gba ara rẹ gbọ́ o, ò ní lè ran ara rẹ lọ́wọ́. Gbígbẹ́kẹ̀lé iṣẹ́ rere, gbígbẹ́kẹ̀lé òfin pípamọ́, èmi ni mò ń di Jésù mú. Rárá, èmi kọ́ mò ń di Jésù mú, Jésù ló ń di èmi mú. Torí pé tí èmi bá ń di Jésù mú, ìjọ́ kan ní yọwọ́, ìjọ́ kan ní ó sú mi, ìjọ́ kan ní ó bí mi, ìjọ́ kan ní wọ́n ṣìwàwù tí ó jẹ́ pé yóò lòdì sí ìfẹ́ Kristi. Ó túmọ̀ sí pé mo ti jáwọ́ kúrò nínú Kristi nìyẹn. Ṣùgbọ́n Jésù òun ló ń dì mí mú. Torí náà kí ni o nílò kò kàn gbàgbọ́? Ìwé Hébérù orí 10 yẹn ẹsẹ̀ 22. Hébérù orí 10 ẹsẹ̀ 22. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́, kò sọ pé ní ẹ̀kún iyèméjì. Kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Ẹ wá wo ẹsẹ̀ 23 yẹn. Ẹ jẹ́ ká di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìsí iyèméjì. Kí ló ń tiraka láti sọ fún wa? Ohun tó o nílò o ní ìgbàgbọ́. Má ṣe iyèméjì. Má ṣe iyèméjì pé ṣé Jésù ó gbà mí, yóò pa mọ́dópin, yóò pa ọmọdópin. Ṣé Jésù yóò sọ ọ́ nù bí? Rárá, má ṣe iyèméjì. Ó ló ohunkóhun kò lè já ọgbà kúrò lọ́wọ́ òun. Má ṣe iyèméjì ìpè agbára Ọlọ́run ló ń dì ọ́ mú. Gbàgbọ́ pé agbára Ọlọ́run ó ń dì mí mú. Ìgbà wo ni ó tó fi mí lẹ̀? Láíláí kò lè fi mí sílẹ̀. Ìlérí rẹ̀ ni pé èmi kì yóò fi ọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣe kí ni o? Èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Kí ni ìpèníjà mi? Ìgbàlà ayérayé ni. Kí ni ìpèníjà mi? Wípé gbàgbọ́ nínú ìlérí Ọlọ́run. Nǹkan kẹta tí mo fẹ́ ká fi sọ́kàn ni pé ṣé o rí ìlérí Ọlọ́run ó ga ju iyèméjì rẹ lọ. Ìwé Jòhánù kìíní ni kẹ́ jẹ́ ká kọ́kọ́ wò, orí 3. Jòhánù kìíní orí 3. Mo mọ̀ pé àwọn gbajúgbajà kan ti sọ pé ẹ̀kọ́ tuntun ni. Mo mọ̀ pé àwọn gbajúgbajà kan ti sọ pé ẹ̀kọ́ òdì ni. Jẹ́ kí n sọ fún ọ pé Jésù kò kọ́ wa pé ẹ̀kọ́ òdì ni. Jésù kò kọ́ wa pé ẹ̀kọ́ tuntun ni. Ìwé Jòhánù kìíní orí 3, ẹ̀yin náà wo ẹsẹ̀ 20. Bíbélì ní nínú ìwé Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ 20, ó ní nínú ohunkóhun tí ọkàn wa bá fi dá wa lẹ́bi, nítorí pé Ọlọ́run tóbi ju ọkàn wa lọ, ó sì mọ ohun gbogbo. Ọkàn wa kí ló lè ṣe fún wa o? Ó lè dá wa lẹ́bi. Ọkàn wa ó lè mì pé ṣé gbàlà yìí ṣó sì wà títí láéláé báyìí. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run ó ga ju ọkàn rẹ lọ. Jẹ́ kó yé ọ pé Ọlọ́run ló ń dì ọ́ mú, kì í ṣọkàn rẹ. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run ló ń pa ọ́ mọ́ nínú ọwọ́ rẹ̀, kì í ṣọkàn rẹ. Ó nílò láti mọ̀ pé iyèméjì yóò wá sí ọ̀nà rẹ. Jẹ́ kí n sọ fún ọ pé Jòhánù onítẹ̀bọmi, ǹjẹ́ kò ṣe iyèméjì pé ṣé Jésù lolùgbàlà báyìí? Nínú Mátíù orí 11, ǹjẹ́ òkè Jòhánù onítẹ̀bọmi ó wí fún Jésù, ó ní kí wọ́n lọ béèrè lẹ́sẹ̀ 7 ṣé wọ́n ní Mèsáyà náà àbí ká lọ wẹ́lòmí. Jòhánù tó tẹ̀bọmi, Jòhánù tó gbọ́ tí Ọlọ́run sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Jòhánù tó rí táńtẹ́mi Ọlọ́run gbà lé lórí. Ǹjẹ́ òkè Jòhánù ṣe iyèméjì? Ṣùgbọ́n tí mo mọ̀ dáadáa ni pé Ọlọ́run ju iyèméjì wa lọ. Jẹ́ kí n sọ fún ọ pé tí ọ̀rọ̀ Ọlọ́run bá wá yé wa, yóò ran ìgboyà wa lọ́wọ́. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 20.
Bíbélì wípé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ogún, àwa sì mọ̀ pé ọmọ Ọlọ́run dé, ó sì fi òye fún wa kí àwa kí ó lè mọ ẹni tí ṣe òtítọ́, àwa sì ń bẹ nínú ẹni tí ṣe òtítọ́, àní nínú ọmọ rẹ̀ Jésù Kristi. Èyí ni Ọlọ́run òtítọ́ àti ìyè àìnípẹ̀kun. Kí ni Jésù o? Ìyè àìnípẹ̀kun. Kí ni Jésù o? Ọlọ́run òtítọ́. Kí ni Jésù o? Ọmọ Ọlọ́run. Ṣé orí tó bá ti ní òye ọ̀rọ̀ Ọlọ́run yóò yí ọ ní tí Jésù jẹ́. Tí Jésù jẹ́ ìbá sì yí ọ, ó lè gba ìlérí Ọlọ́run yìí. Mo gbọ́ pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Kí nìdí tí mo fi mọ̀ pé ààbò wa dájú nínú Ọlọ́run? Ìdí kan sí tí mo tún fi mọ̀ ni pé, ǹjẹ́ ẹ mọ̀ pé ìgbàlà wa kì í ṣe iṣẹ́ rere ló fún wa? Iṣẹ́ rere kò lè gbà lọ́wọ́ wa. O ò lè fún mi ní nǹkan, bó o ló ṣe lágbára àti gbà á. Inú Éfésù orí kejì yẹn ẹsẹ̀ 8, ó ní nípa ìgbàgbọ́ la ṣe gbà wá là, nípa ìgbàgbọ́. Nípa orí ọ̀fẹ́ la fi gbà wá là, nípa ìgbàgbọ́. Èyí kì í sì ṣe ti ẹ̀yin tìkára yín. Ó ní ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni, kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo. Ọlọ́run ò fẹ́ kó o ṣògo pé fúnra rẹ ló múra rẹ dé ìjọba ọ̀run. Ó fẹ́ kó o lè sọ pé oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Torí pé oore ọ̀fẹ́ já ló ṣiṣẹ́ náà. Kì í ṣe iṣẹ́ rere, kì í ṣe òfin mẹ́wàá, kì í ṣe ìwà mímọ́ wa, kì í ṣe ẹ̀sìn wa, kì í ṣe iṣẹ́ ìsìn wa, kì í ṣe ilẹ̀ mímọ́ lílọ. Ìgbàgbọ́ nínú Jésù ni. Ìgbàgbọ́ yìí sì ni oore ọ̀fẹ́ ló mú wá. Ohun tó mú wá fún wa nìyẹn, oore ọ̀fẹ́ tá a sanwó fún, tí èṣẹ́ ọ̀rọ̀ dá mẹ́wàá sísan, tí èṣẹ́ ọ̀rọ̀ léèsì lílọ, tí èṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ ìsìn rárá. Oore ọ̀fẹ́ ṣá ló ṣiṣẹ́ náà. Wò mí ọ̀rẹ́ mi, gbogbo wa kúkú la láìmọ́, gbogbo òdodo wa ló sì dàbí àkísà ẹlẹ́gbin. Ṣùgbọ́n Jésù ọmọ Ọlọ́run parí iṣẹ́ ìgbàlà wa lórí igi àgbélébùú. Kémi àti yín bá di ẹni tó ní ìrètí àti ìdánilójú ọ̀run. Jẹ́ kí n sọ fún ọ pé ẹni tá a bá gbàgbọ́, òun ni ó fún wa ní ìgboyà. Ṣé orí tó bá ti gba iṣẹ́ rere rẹ gbọ́, iyèméjì ló mọ̀ ní, torí iṣẹ́ rere rẹ tó bá ṣe dáadáa lónìí kò ní ṣe dáadáa lọ́la. Tó bá gba iṣẹ́ ìsìn rẹ gbọ́, ìjọ tó bá ṣàìsàn ò ní lè ṣiṣẹ́ ìsìn. Ẹ̀yin kan wà tẹ́ ń wò mí nílé ìwòsàn lónìí, ijó ló lọ léèsì kẹ́yìn, ijó ló wàásù ìrere kẹ́yìn. Tí gbàlà bá dúró lórí pé ká mọ̀ wàásù ìrere, kò mọ̀ sọ̀rọ̀ àwáwí lọ́dọ̀ Ọlọ́run para mi ni ò yá. Ó ló fi jẹ́ pé ìgbàlà kò dúró lórí àwọn nǹkan wọ̀nyí. Sórí gbogbo àwọn nǹkan tí a bá ti fọkàn wá sí ni yóò sọ bóyá ní ìgboyà lórí ibi tá ń lọ. Èmi ò fọkàn mi sọ́nà méjì o, ọ̀dọ̀ Jésù nìkan lèmi fọkàn mi sí. Nígbà tí mo sì fọkàn mi sọ́dọ̀ Jésù, mo ní ìgboyà ibi tí mo ń lọ. Tímótì kejì orí 1, ẹ̀yin náà wo ẹsẹ̀ 12. Nítorí ìdí èyí ni èmi fi ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́. Ṣé ìwọ náà mẹ́ni tó gbàgbọ́? Wá gbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé lọ́wọ́ mọ́ títí di ọjọ́ nì. Ṣé o mẹ́ni tó gbàgbọ́? Èmi ti fi ẹ̀mí mi lé Jésù lọ́wọ́ pé Jésù, ìwọ nìkan lolùgbàlà o, mo gbàgbọ́. Ṣé o nígbà tí mo fi ẹ̀mí mi lé lọ́wọ́ yẹn, ó dá mi lójú pé yóò pa mọ́, ó dá mi lójú pé kò ní sọnù, ó dá mi lójú pé ẹ̀mí mi kò lè ṣègbé. Ìfẹ́kẹ́mi tiẹ̀ náà ṣègbé.
gbé ojú àtọkàn àti ìgbàgbọ́ rẹ kúrò nínú iṣẹ́ rere rẹ. Gbé ojú àtọkàn àti ìrètí rẹ kúrò nínú ìwà mímọ́ rẹ. Gbé ojú àtọkàn àti ìrètí rẹ kúrò nínú òdodo rẹ. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tá a pa lórí igi àgbélébùú. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tó ta ẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ sílẹ̀. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tó gba ìkànnà sọ́wọ́. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tó gba adé ẹ̀gún sórí. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tó jìyà kí o lè di ẹni ìyè, kí o lè di ẹni ìgbàlà. Gbé ojú àtọkàn sọ́dọ̀ ẹni tí ó lè pa ọ́ mọ́ títí dópin. Torí tó bá ti gbé ojú àtọkàn sí ìgbàlà ayérayé, òun yóò fún ọ. Tí ọ̀rọ̀ yìí kò bá yé ọ, pè mí tàbí kó WhatsApp mi lórí 07038085652 07087682122 07055307492. Èyí tí mo pè káyìn yẹn òun ni WhatsApp wa. Ẹ fi àwọn nọ́mbà yìí sọ́kàn, ẹ kọ wọ́n sílẹ̀ báyìí, ẹ pè, a ó dá àwọn ìbéèrè yín, a ó lè ràn yín lọ́wọ́. Wípé ìgbàlà ayérayé ni, agbára Ọlọ́run nìkan ló ń dì wá mú. Ẹ ṣé Ọlọ́run olótìtọ́ fún àwọn ènìyàn tó ti gbọ́ òtítọ́ yìí. Jẹ́ kí wọ́n lè gbé ojú àtọkàn sọ́dọ̀ Jésù Olúwa. Kán lè mọ̀ pé nígbà iyèméjì ìwọ Ọlọ́run ju iyèméjì wọn lọ. Kán lè mọ̀ pé agbára rẹ nìkan ló lè dini mú. Èyàn ò lè fi agbára rẹ̀ di ara rẹ̀ mú. Dídìmú tó sì ń dì wá mú títí di ayérayé ni. A ò lè bọ́ sọnù mọ́. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi, Jésù kò